ayé yín ò lè dáa mọ́ tó bá já sí pé àwọn àáfàá náà ń ba ayé yín jẹ́ ilẹ̀ Yorùbá tó yẹ pé ohun tẹ̀yìn rí sí nìyẹn kò lè dáa fún yín mọ́ ìmẹ́nu tó ṣe ọ́dí òun bí èmi ṣe rí fídíò yẹn nìyẹn lórí péèjì yẹn àmẹ́ni tó ṣe kò lè dáa fún yín mọ́ tó bá jẹ́ pé àáfàá Islam ní ìbànújẹ́ yín ilẹ̀ Yorùbá ẹ̀ lè ní ìfọ̀kànbalẹ̀ mọ́ kò lè dáa fún yín mọ́ ẹ lè kú torí Ògún ká gbébọn sí ẹ lórí báyìí ká ní pé sọ pé olórí burúkú lògùn ó sọ mùsùlùmí tí ò ní wí nǹkan míì lẹ́yìn la ilaha illallah more than 80% àti mùsùlùmí ọlọ́bẹ̀yọ ayé yóò bàjẹ́ tẹ́ bá sọ pé torí pé àwọn àáfàá nǹkan máa ń kéwú lẹ̀ Yorùbá náà wọ́n tán táyé wa ṣe náà wọ́n tán tún ayé wa ṣe òun sọ rí pé wọ́n rán ọmọ lé kéwú tẹ́ bá jáde lé kéwú wọ́n á fún yín sàtífíkẹ́ẹ̀tì òfò ni wọ́n fún yín iṣẹ́ ìwọlẹ́fẹ́ lọ́ọ́ fi ṣe you are mad ṣọmọ pé ńgbà tó lọ secondary school tó lọ university ṣọmọ pé ńgbà tó jáde bẹ́ẹ̀ báyìí wọ́n fi ṣẹ́ lé ọ lọ́wọ́ ni you are mi ìfẹ́ mẹ́rin tó sọ̀rọ̀ yẹn o àwọn ẹran ṣe pọ̀ lórí media space báyìí náà tó wáyé pé lórí Islam ni ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ní nǹkan kan ohun tó fẹ́ sọ point yẹn ò yé mi nísìn báyìí ohun tó fẹ́ sọ náà ò ju pé pẹ̀lẹ́ káwọn èèyàn máa kéwú wọ́n ti ń kéwú jù ilẹ̀ Yorùbá wọ́n ti ń ṣe kìnnìkan ẹran mẹ́ẹ̀ ló tọ́jú yìí o. wọ́n lọ kí ọdún mẹ́rin táwọn bá kú ọ̀nbẹ́ wọn fún sàtífíkẹ́ẹ̀tì kí ni ìyá òní káwọn lọ fi ṣe. ṣùgbọ́n tí wọ́n yàn tó wà reasonable tí ó béèrè ìbéèrè pé kí tẹ̀ní kéwú gan kí ló wúlò fún alẹ́ Yorùbá wàláì lọ́kìtẹ́ ni ni pé àwọn bàbá wa tí wọ́n gba ẹ̀sìn dè wá they are not of interest of power wọn àdẹ kọ́ wa láti wà greedy for power agbára níjẹ́ bẹ́ẹ̀ wọn wà so ó jẹ́ ká fojú tẹ́ḿbẹ́lú western education meanwhile west náà ló bẹ̀rẹ̀ ló fún Nàìjíríà lọ́mú àwọn náà colonize àwọn náà fún wa lọ́mú so which means ways wọn náà ni yóò máa tẹ̀síwájú lọ àwọn bàbá wa jòkó nu oko wọn jòkó nu ilé nǹkan máa ń kí ó lọ bíbá bàbá Yusufu bàbá wa gba Yusuf Alabuaji bàbá wa Agbaji àgbà wọn ká jòkó kalẹ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n ní kí ló kọ bá mi yìí kí ló kọ bá mi nìbàdàn ọlọ́rẹ́ àmọ́ létẹ́ ìdìde táwọn náà padà rí pé tọ̀ àwọn eléyìí àwọn ò máa rí àwọn èèyàn sójú ọ̀nà o ṣùgbọ́n tá a bá fi wọ́n lẹ̀ lójú ọ̀nà táyé yìí tá a jẹ́ káwọn nìkan máa dá a ṣe wọ́n máa ṣòfin tí ó máa pa wá lára àbí ní káwọn máa lọ iléèwé so ẹ wá rí i pé iléèwé tí wọ́n ti wá ń ràn àwọn ọmọ wọn tí kí ó wá ń kún exposure yẹn ti pọ̀ jù wọ́n ní fire for fire kìí ṣe rí pé láyé ìgbà kan àwọn ọmọ kan dé wọ́n wá àwọn ọmọ kan dé wọ́n wá kó àwọn ọmọ kan dé wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n kà máa ṣàṣàṣàṣà eléégún ṣẹ́gun olóró ń ṣòro ẹ̀yin lẹ fẹ́ dá lọ́dọ̀ everybody ẹ̀yin lẹ fẹ́ dá lọ́dọ̀ everybody Muslims are known for their faith anything comes what may kíkẹ́ gbà ò lásán tí báńgà wá dún lẹ́yìn ilé ẹlòmíì yóò sọpọ́n fánú. Okay, now come to your answer. Oniripe, you don't have to ask me the benefit of Ilekeu. Maybe the local language can present here by Ilekeu. O jẹ́ kí sí finish o máa wọ̀. Do you know there are medical doctors that can hardly write their name in Western language? Surgeons. The Chinese doctor, the Korean doctor, the German doctors, the engineer, the mathematicians, they know nothing about English. F on that one. So, kéwò kì í ṣe ṣáta èdè nìkan tẹ́yìn ká kéde. Ohun tẹ́yìn ṣe ń rákòrò tẹ̀fẹ́ jèrè. Ó ti wà organized. Ẹ̀sọ́ yunifásitì kan lẹ̀ Yorùbá ìtọ́já sí pé láti ìbẹ̀rẹ̀ dé òpin o. Engineering student ní Yorùbá ni ó sì fi kọ́. What are you proud of? Standard knowledge. Kì í ṣe pé bẹ́ẹ̀ àwọn lọ́nkẹ́ alifu ṣe àrùpọ̀ pin ẹni àwọn fi ń dára
certificate ilé kí o tó bá mọ ìdí tẹ́ kó fi rìn àtàwọn pé o kọ́ ọmọ jọ wàá ti ẹ̀rọ ọmọ kó jọ náà kó fẹ́ kọ́ ọmọ kí o okay ìyá yẹn wá pọ̀ you want to advance there are a lot of things to do with that certificate má béèrè lastly mo sọ fún ẹ rí pé if you are thinking that ilé kí o is one of our problems in Yoruba land just imagine for a whole month káfọ́ ti lè kí wọn a whole month ní kéwù lẹ́yìn kẹwò bí ló ṣe rí àfáà tẹ bá mú tí bá ń jalè tẹ bá mú tó ń jalè tó sì jáfa tí ẹnìyàn ọba kì í ṣe àfáà ni you all know that this skill comes with moral respect knowledge is a full package. What else could you ask for? And why are we learning in K? Because sometimes you want to manipulate us and make it look as if we don't even know what we are doing. And we're Arabu. Qur'ani la nko. Qur'ani yìí ni Ọlọ́run bá fi rán. Qur'ani la wa nko nílé kéwú. Èdè Lárúbáwá ni Ọlọ́run bá fi rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam sí al-umma. Èdè Lárúbáwá yìí náà la sì fi kọ́. Call us back home. You don't even have something worthwhile. Padà sílé yín, nǹkan tá bá ń ṣe nídìílé yín. À ń bèrè sọ́ọ̀sì, something reasonable. Àti wọ́n parọ́ àti wọ́n sòótọ́ ìtàn tó ṣe é tẹ̀lé logically. Ilé ìwé kí bàbá òun ló sọ fún un, ìyá sọ pé yàrá ìyá òun ló sọ fún un. Wọ́n lè ní kó ṣẹlẹ̀ ń bàdàn kan ní pé nǹkan tó ṣẹlẹ̀ ń Jẹ̀bú Òde. Ìtàn yóò ráìmù rí. Àtàwọn tó yá sí ni pé ìtàn bí Anabi Ibrahim àti Anabi Ismaili tán jẹ́ bàbá lá Anabi Muhammad bí wọ́n ṣe mọ Kaaba tán ṣe mọ gbogbo ẹ̀ pátápátá wọn náà kọ́lẹ̀. Mo ń béèrè Anabi Muhammad mùsùlùmí ni sallallahu alayhi wa sallam mùsùlùmí là Anabi gbààwẹ̀ Anabi lọ Mákà Anabi like Anabi ń ó live life tó yẹ pé a lè relate pẹ̀lú tó yẹ fi kọ́ṣe. Bàbá wa lẹ̀ Yorùbá yìí ń táwọn sọ ni pé nígbà tí bàbá tó bá Ọya sùn tọ́ya ní pé òun ò gbà ó wá ní pé kí Ọ̀ṣun wá bímọ méjì wá bá lágbájá sùn bàtà gbà yàgò lágbájá Ṣàngó wà lọ pokùnso lọ́yọ̀ọ́ Ṣàngó. That is it. What do you want us to advance and promote in such history? How encouraging it is. Meanwhile, no matter how bad a news may be, no matter how worst it may be, is it real? Is it happening? You definitely know pé iṣẹ́ ohun tó ń bẹ̀rẹ̀ ń sìn pé kí ni kí ó ṣe ńlẹ̀ Yorùbá. Bínú yín máa ń bàjẹ́ tẹ́ bá ti rí àwọn aláàfáà náà ṣe bí wọ́n náà lélẹ́yìn náà sunkún sáta sí pé àwọn àfáà báyé àwọn jẹ́ o báyé àwọn jẹ́ o àwọn lẹ́lẹ́kẹ́ ọdún mẹ́rin wọ́n fún àwọn sàtífíkẹ́ẹ̀tì ayé àwọn bàjẹ́ o torí pé ìwọ yìí Ọlọ́run fa àlùbáríkà rẹ̀ síbi mímọ́ ó fi pariwo síta bá ẹbọ yìí náà sì ni. Ẹ jẹ́ ká jókòó mo gbọ́ má sọ òyìnbó pẹ̀lú sísítà kan mùsùlùmí ní sísítà yẹn ṣé Zekina àbí nǹkan ni tá ti ń jomitoro culture Yoruba culture tradition and religion. Ifá is not our religion, okay? Ifá is not our religion. Ta ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ tẹ Ọ̀ṣun? Tọ́rúnmìlà bá jẹ́ bàbá Àgbọnmìrègún tó jẹ́ pé òun ló ní Ifá. Nígbà tọ́rúnmìlà wà láyé kí ni Ọ̀rúnmìlà ṣe? Ẹnì pé Ọ̀rúnmìlà ń júbà f'Ẹlẹ́dùmarè. Okay, ó wá rẹ ẹ̀yin ẹsẹ̀ ń dùn yín ẹ̀yin ò lè júbà f'Ẹlẹ́dùmarè ẹ̀ àkọ́ júbà f'Ọ̀rúnmìlà àwọn bàbá yín júbà f'Ẹlẹ́dùmarè lómìdùmọ́ ní iṣẹ́ òṣìwò nìyẹn. Wọ́n ti Islam wá gbà wá nìyẹn. Bọ́lọ́wọ́n bá rẹ sọ̀rọ̀ direct. Bá sọ̀rọ̀ bìdẹ̀ wọn ní istajibu lakum ayyamma tad'un falahul asma'ul husna. Ṣé Ramani ló fẹ́ sà ni? Àwọn tí wọ́n ní iltizam pẹ̀lú ká máa ṣe azkaru ya Rahman tó bá sọ àrà tó fi ń dá fún ọ. And how is it working? Okay, now going globally. Answer. What does it work?
what is kéwú, the uses of kéwú in ilẹ̀ Yoruba or in Nigeria. I've told you, and you definitely know the essence of it. Extremist you are, àwọn tí ò gbádùn náà wà, but that does not dispute that the value. There is nothing in this life except Al-Quran. What just báwo yín ṣe dull báyìí náà? And what is the use of kìnìkan? Funniest part ní ìsìn báyìí, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bọ́ kú títí yín ṣe bẹ́ẹ̀ gbà fún wa àbí? Nigeria is not a Muslim country. Kí láyé yín fi ṣẹ́ Dubai lẹ́lẹ́mbẹ́ o? Kí ni ìgbésẹ̀ Iran tí wọ́n jagun lọ́wọ́lọ́wọ́ sísìn? Kí lẹ rò pé ẹ fi súnmọ́ bàtà ẹsẹ̀ wọn? Ṣé Qatar ni, Sudan ni, Oman ni? Sudan kọ́ o, Oman, àwọn Gulf country yẹn, àwọn ni mò ń pè papọ̀ yẹn, Kuwait, ṣáyẹ yín dáa tó wọn? Kí ni wọ́n sì ń ké wọ́n yìí sí ìbò? Wàláì kí ni wọ́n ń lò? Kí ni iṣẹ́ kí ó Nàìjíríà? Kí ó promote economy, ó promote moral, ó promote education, ó dẹ̀ introduce a lot of great things tó lè promote society. Assalamu alaikum.